ẹ kú dédé àsìkò yìí o. Mo kí gbogbo ẹjọ́ ọmọ Yorùbá. Mo fẹ́ quickly respond sí ọba Aláwé àbíkẹ́ Aláwé of Èkìtì. Kò sẹ́ni tó mọ ìran ẹ̀ o. Ọba Aláwé ọ̀rọ̀ tó sọ ó ju ẹnu bàbá ńlá bàbá ẹ̀ lọ. Àwọn òun rí ọba fín. Àwọn ẹnikẹ́ni tó bá ti rí Aláàfin fín ó ti kọjá àyè ẹ̀. Kò sẹ́ni tí ò mọ̀ pé Ilé Ifẹ̀ ni gbogbo wa ti wá. Gọ́vnà ti Èkìtì tí wọ́n ń tẹnumọ́ ti dáàfin Ọ̀yọ́ láàárọ̀ yìí ó ti wá túbà fún bàbá Ààrẹ Almaroof lórúkọ tèmi president ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin. Ó gọ ọ̀rọ̀ tó sọ yẹn o. Ọba Aláwé ọ̀rọ̀ tó sọ yẹn ó gọ̀ gan-an. Kò pẹ́nu bàbá ńlá bàbá ẹ̀ tó bá wà láyé kó sọ̀rọ̀ ẹ̀ f'Aláàfin. Òwò náà ti fẹ́ tẹ́ ìṣe tó lùwò ṣe tó fi tẹ́. Ìgbà ọ̀lẹ́ yìí náà ò ní tẹ́. Àwọn ọba tó ń yàn sórí oyè tí wọ́n follow instruction àwọn tí wọ́n pè ní afọbajẹ tí wọ́n yàn. Ìgbà tó ti fi àwọn gọ́vnà sórí oyè ó ló jẹ́ kí ìwọ ọba Aláwé àbí kí náà ń pè of Èkìtì ìwọ ń rí Aláàfin fín ọ̀rọ̀ ẹ kọjá ẹnu ẹ bọ̀tú tó bá múrù ìwọ rí Aláàfin fín àwa máa bú ẹ. Ó yẹ kán lọ yẹ orí ẹ wò. Ìwọ ń sọ pé Aláàfin ò lè pe ìjọ lọ́balọ́ba. Ṣé wọ́n bá wa ṣe káńsù Ọ̀yọ́ ni? Nǹkan tí ò yẹ ni pé Aláàfin ló ń kọ̀ǹtró ilẹ̀ Odùduwà ilẹ̀ Yorùbá. Wọ́n ti ba ìjọba jẹ́ ni ọ̀rọ̀ yẹn kọjá ẹnu ẹ. Aláàfin ti wá Aláàfin Ọ̀yọ́ ó ní wọ́n ń bá wí ló ń lo ìwọ fún ọmọ ọdún mélòó ni ẹ yóò ba ìpọ̀n rí ẹ. Àwọn tó ń fi ẹjọ́ yìí wọn ọ̀gbọ́n. Ọ̀rọ̀ yẹn ju ẹnu ẹ lọ gan. Ó ju ẹnu ẹ lọ. Ọba eléwé àbí kí náà pè ẹ́ nígbà tí bàbá ń sọ nǹkan tó tọ́ àti tí ò tọ́ gọ́vnà mọ nǹkan tó right ó dẹ̀ ti wá ṣe ẹ̀tọ́. Ọ̀rọ̀ yẹn ju ẹnu ẹ lọ. Ó ju ẹnu ẹ lọ. Àwọn bàbá ẹ̀gùn ò tó bẹ̀ kọ́ sọ̀rọ̀ ẹ̀. Ó ju ẹnu bàbá ńlá ẹ lọ torí ẹni tó bá ti ọba tó bá kọjá yìí ẹ̀ bàbá ti sọ lọ́jọ́ sí. Ó ní ọba tó bá fẹ́ gbọ́tàn pọ̀ rí mọ́pọ̀n ẹ̀ bọ̀ ó ní lọ́kì pé gọ́vnà yìí ti wá. A máa gbé ẹ sáré lórí Facebook. A gbé ẹ rìn jìnnà gan. Ó ti kọjá yẹ gan ibi tó dẹ̀ lọ ṣe sí yìí orí ẹ máa pé tá bá ṣíná fún ẹ ìwọ s'Aláàfin èmi ò lè rí ẹ kí n dọ̀bálẹ̀ fún ẹ. Èmi gẹ́gẹ́ fúnra mi mi lè rírú ẹ. Mo máa sọ ó ní ọba náà nílẹ̀ Odùduwà tèmi yìí máa dọ̀bálẹ̀ fún ọmọ ọba ni mí. Ọ̀rọ̀ tó sọ yẹn gọ̀ ó ju ẹnu bàbá ńlá ẹ lọ. Ọba Aláwé ó ju ẹnu àwọn pọ̀rímọ́pọ̀n ìyá ẹ lọ. Ọ̀rọ̀ tó sọ yẹn ìwọ ó ní ìwọ ọba Èkìtì ẹni tó bá tó bẹ́ẹ̀ nu kó respond máa sọ̀tún Èkìtì fún yín. Ẹ respond sọ̀rọ̀ mi tó bá jẹ́ nǹkan tó ṣe yẹn dá. Ọba tí ò gbọ́n èyí tó lùwò ṣe tó fi ń tẹ́ ìwọ náà ti fẹ́ bẹ̀rẹ̀ àtúwẹ̀tì à ń dúró díẹ̀.